Sáré sọ̀rọ̀ lórí kọ́mẹ̀ǹtì ọ̀gbẹ́ni kan lórí fídíò mi. Kì í ṣe òun ni mò ń bá wí gan láti tìtorí ẹ̀ ṣe fídíò yìí, bí kò ṣe gbogbo àwọn tí wọ́n tún dàbí ẹ̀. Ó ní lẹ́yìn tí wọn ò rí ọ̀rọ̀ sọ mọ́ ni o, táwọn ò rí ọ̀rọ̀ sọ mọ́, ó wá ní ẹ bá àwọn pásítọ̀ yín sọ̀rọ̀ pé alágàbàǹgebè lèmi. Lẹ́yìn táwọn ò rí ọ̀rọ̀ sọ mọ́ ló kọ́mẹ̀ǹtì irú ọ̀rọ̀ yẹn pé ẹ̀yin náà ẹ bá àwọn pásítọ̀ yín sọ̀rọ̀, alágàbàǹgebè ni èmi. Ohun tó ń pè alágàbàǹgebè, ohun tó ń pè ní alágàbàǹgebè ni ẹni tí ó máa ń tọ́jú òtítọ́, tí ó máa ń pa irọ́ síta. Òun ló ń pè ní alágàbàǹgebè. Èmi ò dẹ̀ ń tọ́jú òtítọ́, òtítọ́ ni mo máa ń sọ. Tí kì bá ń ṣe pé bí íńtánẹ́ẹ̀tì ṣe wá di játijáti àti wípé orílẹ̀-èdè Nàìjíríà, àwọn tí wọ́n ń gọ́vùnà wọn ní rules over internet. They have no rules over internet. Everyone have right to his opinion. Kò sí nǹkan tí mo fẹ́ bá àwọn pásítọ̀ sọ kankan lẹ́yìn kí n máa preach. Tí n bá dẹ̀ ti preach, èyí tó bá jẹ́ ti oníkálukú kí wọ́n pick ẹ̀ níbẹ̀. Nítorí pé ìkíní, mo jẹ́ ẹni tó mọ òfin. The only way téèyàn ò lè fi wá bá mi pé mo bà orúkọ òun jẹ́, it is when I preach. It is a preaching. So fine, tó bá wá rí tiẹ̀ nínú preaching tí mo preach yẹn, then kò lọ túnbẹ̀ ṣe ni. But kí wọ́n máa pe pásítọ̀ kan, pásítọ̀ igbá, pásítọ̀ àwo náà. Mi ò ń ṣe alágàbàǹgebè. Mi kì í ṣe ẹni tó rí òtítọ́ níbẹ̀ tí kò sọ, tó jẹ́ irọ́ ló ń pa. Ẹ̀yin lẹ mọ ohun tẹ́ ń ṣe. Sórí ara àti nǹkan tẹ́ ń ṣe yìí, òun ló mú ìpọ́njú wọ Nàìjíríà. I keep saying it. Since tẹ́ ti rí pé pásítọ̀ yìí ò dáa, kí ló dé tẹ́ ṣe ń lọ sí church ẹ̀? Gbà tẹ́ ti rí pé kò dáa, then you live there. Kí ló kèmí pẹ̀lú kí wọ́n máa sọ nípa pásítọ̀? Ṣé ìyẹn lọ́lọ́run rìn mí bí, àbí kí n sọ, àbí kí n preach? When I preach, whoever tó bá mọ̀ pé ohun tí mò ń sọ yìí, ohun tó kan òun lára ni o, they will change. That is why tí Ọlọ́run ṣe fi ààyè ìwàásù sílẹ̀. But kí wọ́n máa porúkọ èèyàn kan nígbà tí mi ò mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kí ló kèmí pẹ̀lú yẹn? Tó bá nídìí lọ máa dráàgì wọn. Sórí béèyàn bá dráàgì mi, tí n bá rí ẹni yẹn, wàláì, ẹni yẹn ó máa faṣọ péńpé, ó máa fi lọ roko ọba. Pé èèyàn dráàgì mi, mo dẹ̀ rí ibi tẹ́ni yẹn wà, á lọ sọ ìdí àti ibi tó ti rí nǹkan tó sọ yẹn gangan, á lọ sọ ní kóòtù. Àwọn tó o bá rí tí mo dárúkọ wọn, á jẹ́ wípé Olúwa wí.
ni mo ṣe máa ń dárúkọ wọn. Mo dẹ̀ máa ń sọ nínú àwọn fídíò tí mo máa ń ṣe pé àtijọ́ tí Olúwa bá ti ní dárúkọ ẹni báyìí bá sọ̀rọ̀, èmi ò ń tẹ́ lórí ẹ̀. Yàtọ̀ Olúwa ò ní kí n dárúkọ èèyàn tí ìwọ ní kí n dárúkọ ẹ̀. Who are you? Ṣé ìwọ ló rán mi níṣẹ́ ni? Ẹni tó rán mi níṣẹ́ lèmi ń fọ́lò. Bọ́gà ẹ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ nílé iṣẹ́ ò bá rán ẹ séèyàn tó bá lọ síbẹ̀, ó ti gbàbọ̀dé nìyẹn. They will sack you. Àwọn tó rán mi sí, mo máa ń dárúkọ wọn. Mo dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ ní gbogbo fídíò mi pé sẹ́, èmi kì í dédé dárúkọ èèyàn àfi tọ́lọ́run bá ní kí n dárúkọ. Tí n bá wá dárúkọ yẹn mi kì í tẹ́. So therefore lọ tó bá mọ̀ pé o ní problem pẹ̀lú pásítọ̀ kan tí agbára ẹ̀ dẹ̀ ká lọ fèsì ẹ̀. Tó bá ní problem pẹ̀lú mi tágbára ẹ̀ bá ká, ìwọ máa bọ̀ wá bá mi. Èmi ò lẹ́jọ́ ń bẹ tó pé mo jẹ́ ẹni tó mọ òfin. Mi ì lẹ́jọ́ ń bẹ ń sọ. Màá fi ọwọ́ òfin gbé, òfin á sọ fún ẹ bóyá o right ni àbò wrong, bóyá èmi right ni àbí mo wrong. That is all. Gbàtẹ́ ò rí nǹkan kan sọ mọ́, òun ni ẹ tún ti ṣe ń jìlù pé ẹ bá wọn pásítọ̀ wo mo fẹ́ bá sọ̀rọ̀. Nígbà tẹ́yìn ti mọ̀ pé chọ́ọ̀chì wọn ò dá, kílẹ̀ wá débẹ̀. Ìgbà tẹ́yìn ti rí pé chọ́ọ̀chì yìí ìkà ló ń ṣe, báyìí ni wọ́n ń ṣe ń bẹ̀. Why are you there? Ibi tí ẹ ti ń kó wàhálà, tẹ́ ẹ ti ń kó ìdààmú, tí Nàìjíríà fi ń rí ìpọ́njú tó le, òun nìyẹn. Once you see that this place is not good, live there. You don't need to complain. By the time you are complaining, then ìtara ìpàṣẹ nìyẹn bú Ọlọ́run, ìpọ́njú máa dé. Several times mo ti sọ, ìlú òyìnbó tí ẹ̀yin wà tẹ́ jókòó sí, ẹ ṣe lọ drag wọn bẹ̀. Ìlú tó lófin ni. Go there and drag people. Bàbá rẹ nínú ẹ̀wọ̀n 70 years. Ẹ jókòó sí ìlú òyìnbó, ẹ má drag ẹni tó wà Nàìjíríà. You are not a freedom fighter. You are not a freedom fighter. Wàá pé inú Nàìjíríà yìí la wà, lèmi wà. Màá dẹ̀ bá àwọn èèyàn fa wàhálà gẹ́gẹ́ bí Olúwa bá ti rán mi pé ohun tẹ̀ ń ṣe yìí ò dáa. Ó tán. Bólúwa ọ̀rẹ́ mi, èmi kì í jáde. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe alágàbàǹgebè ènìyàn. I am not an hypocrite. I speak accordingly to what God sent me. Then when I speak it, I live it. Gbàtẹ́bá ti lè mọ̀ wípé ṣọ́ọ̀ṣì yìí kò ń ṣe bí tẹ́ ẹ lè lọ mọ́, ẹ kúrò ń bẹ̀. You don't need to complain. You don't need to, ibi tẹ́ ẹ ti ń lòdì sọ́lọ́run nìyẹn. You don't need to argue. You don't need to lọ máa bà orúkọ Ọlọ́run jẹ́. You don't need those things. Ibi tí ìbínú Ọlọ́run, àwọn tó ní làákàyè mọ ohun tí mò ń sọ. Ìwọ tó ní làákàyè ló máa ní mi ò mọ ohun tí mò ń sọ. Ibi tí ìbínú Ọlọ́run ti dé sórílẹ̀-èdè nìyẹn. Ibi tí ìbínú Ọlọ́run ti dé sínú fámílì ẹlòmíì nìyẹn. Ibi tí ìbínú Ọlọ́run ti dé sí ayé ẹlòmíì nìyẹn. As a man, a lè ní ẹ̀rọ, but as a God, Ọlọ́run kì í ní ẹ̀rọ. It is a church. Ẹni tẹ́ ẹ dẹ̀ ń bá fà á tí wọ́n rí pé dàpọ̀ ṣẹ́ yẹn, òun ló ní issue. You can only talk about that person. Má insult Ọlọ́run. By the time you are insulting God, that is where problem lies. Ẹ bá ti rí pé ibi tẹ́ ẹ ń lọ ò dáa, ẹ kúrò níbẹ̀. Ó tán. Ọ̀rìn ibi yín mọ́ bẹ́ẹ̀ ni. Tẹ̀fí wá ní kémi náà bá àwọn pásítọ̀ wá wí. Pásítọ̀ wo ni mo fẹ́ bá wí? Kí ló kè mí pẹ̀lú àwọn pásítọ̀? Kí ló kè mí pẹ̀lú wọn? Lẹ́yìn kí n preach, èyí tó bá gbọ́ ń bẹ̀ fine, èyí tó bá gbọ́ gbogbo ẹ̀dọ́wọ́ Olúwa. Ìdájọ́ ìránṣẹ́ Ọlọ́run kò sí lọ́wọ́ ẹnikẹ́ni. Ibi tẹ́yìn tí ń rí ìpọ́njú nìyẹn, tí ìpọ́njú fi pọ̀ lórí ilẹ̀. Ìpọ́njú, ìdájọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run bó ṣe wà nínú Bíbélì nìyẹn. Kò sí lọ́wọ́ ẹnikẹ́ni, ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ibi tẹ́yìn tí ń rí ìpọ́njú nìyẹn, tí ìpọ́njú fi pọ̀ jù. O ò lè rí ẹni tó lówó gangan, o ò lè rí ọlọ́lá, o ò lè rí olówó, àwọn bíi Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá kó bá yín dá sí ẹjọ́ rádaràda yìí.
kò dẹ̀ ń ṣe pé wọn kì í fún pastors lówó, kì í ṣe pé wọn kì í fún àwọn ìmáàmù lówó, àwọn àfáà wọ́n máa ń dédé kàn ní ẹ lọ bá mi fún ẹni báyìí ní nǹkan báyà fún wọn lówó, wọ́n á bless wọn. Wọ́n ń ti ara àwọn ìránṣẹ́ Ọlọ́run sin Ọlọ́run. O ò lè rí Tinubu kó lóun bẹ́ẹ̀ bọ́ lọ́run, o ò lè rí Tinubu tó lóun bẹ́ẹ̀ bú pásítọ̀. Àwọn tó lówó, àwọn tó ní owó gangan, tó ní owó tí wọ́n ní, o ò lè rí Fáṣọlá tó lóun bẹ́ẹ̀ bú pásítọ̀. O ò lè rí kí ló ti ń porúkọ ẹ̀ yìí, gọ́vnà Èkó lọ́wọ́lọ́wọ́ yìí, Sanwó-Olú, kó lóun bẹ́ẹ̀ bú pásítọ̀. They know the repercussion. Bí kò ṣẹlẹ̀ lénìí, á ṣẹlẹ̀ lọ́la. Nǹkan tí ìpọ́njú tó ṣe pọ̀ lórí ilẹ̀ nìyẹn. Ìdájọ́ ìránṣẹ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run ló wà. Ṣùgbọ́n èyí tó bá ti ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ẹ̀ bọ́ síta gidigidi gan, ìjọba lè dájọ́ ẹ̀. Ohun tó ṣe yìí ò dáa, wọ́n á dájọ́ ẹ̀. Tó bá dẹ̀ dájọ́ ẹ̀, bó jẹ́ ikú ló yẹ fún, wọ́n á pa. Bó jẹ́ ẹ̀wọ̀n ló yẹ fún, wọ́n á pa. Whatever tó bá dẹ̀ yẹ fún, ìjọba lè dájọ́ yẹn. But ẹ̀yin tẹ́ fẹ́ máa dájọ́ ìránṣẹ́ Ọlọ́run yìí, ìyẹn ni ìpọ́njú ṣe pọ̀ nínú ayé yín. Ìpọ́njú pọ̀. Àwọn tó dẹ̀ ń ṣe náà, àwọn tó yẹ pé wọn ò lówó lọ́wọ́, àwọn tó yẹ pé poverty ti ba ayé wọn jẹ́ ló ń pariwo kiri lórí íńtánẹ́ẹ̀tì. You don't face your business. Tó bá yẹ pé èèyàn kan nǹkan tó ń ṣe ò tẹ́ lọ́rùn, just get out from there. And that is the basic rule. Whatever, ibi iṣẹ́ tó ń ṣiṣẹ́ gan, tó bá yẹ pé ibi iṣẹ́ yẹn ò tẹ́ lọ́rùn, you get out from there and you move on with your life. Ìwọ ló wá ń borúkọ Ọlọ́run jẹ́ kiri nítorí pásítọ̀ kan. Ìwọ ló ń borúkọ Jésù jẹ́ nítorí pásítọ̀ kan. Ìyẹn là wá ń jáde fún. Mi ò mọ nǹkan kan nípa àwọn, kí ni mo fẹ́ lọ máa bú ìránṣẹ́ Ọlọ́run fún? Kí ni mo fẹ́ lọ máa bú wọn fún? O ò lè bà orúkọ Jésù jẹ́ nítorí pásítọ̀ kan. O ò lè borúkọ Ọlọ́run jẹ́ nítorí pásítọ̀ kan. Àwọn onílàákàyè èèyàn ló lè gbọ́rọ̀ mi o. Gbogbo ẹni tó bá kàn kọ́mẹ̀ǹtì rọ́bìṣì sórí kinní mi, o ò ní làákàyè. Ìyẹn lèmi fi mọ̀ pé kò sí làákàyè lórí ẹ. Kò sọpọlọ, orí ẹ ti yòrò. O ò láyé tó fẹ́ live. But àwọn tó understand nǹkan tí mò ń sọ, tí wọ́n mọ̀ pé fact ni mò ń sọ yìí, yes, àwọn yẹn ló ní làákàyè. They know that I am saying the fact. Ohun tẹ́ ẹ̀ ń ṣe ń bíbà yẹn ò lè ṣe nílùú èyìnbó tẹ́ ẹ wà yẹn, ò lè ṣe láyé. Ẹ ti máa wẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ bá dẹ̀ wà ń bíbà yìí náà tẹ́lẹ̀ ń ṣe, ẹ ti máa wẹ̀wọ̀n. Àfi tẹ́ ẹ bá ń sá kiri tí wọn ò mọ̀ bí tẹ́ ẹ wà. Ẹ ti máa wẹ̀wọ̀n tipẹ́. Láti torí bára ṣe ń kan ẹ́, kó o lọ máa bú Ọlọ́run lára ìránṣẹ́ Ọlọ́run. Fi ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Tó o bá ti gẹ̀ẹ́tì wọn pé ẹni yìí kì í ṣe ẹni tó o lè díù pẹ̀lú mọ́, ẹni tó o lè lọ́ṣọ̀ọ̀ṣì ẹ̀ mọ́, fi wọ́n sílẹ̀ jẹ́jẹ́. Fi wọ́n sílẹ̀ jẹ́jẹ́. Mo mọ nǹkan tí mò ń sọ. Àwọn ìránṣẹ́ Ọlọ́run burú gan. I know what I am saying. Mo kàn ní lè sọ kọjá bí tí mo sọ dé ni. Àwọn ìránṣẹ́ Ọlọ́run burú gan. Lẹ́yìn tí wọ́n bá wá pariwo tán tó ṣe gbogbo ẹ̀ tán, lẹ́yìn tó bá lọ tán, they are coming for you in a very simple way. Ìyẹn lèmi sọ fún ẹ. Ìyẹn ni ìpọ́njú ṣe pọ̀ nínú ayé yín. Once tó bá ti lè rí wípé ẹni tó rí yìí, ìwà tó gbéyọ̀ yìí ò dáa, jọ sá sẹ́yìn kúrò ń bẹ̀ ni mò ń sọ. Béèyàn kan bá wá ní nǹkan tí mo ń bá yín sọ yìí mi ò sòtítọ́, ẹni yẹn kò sọpọlọ lórí ẹ̀ ni. Ẹni yẹn ọpọlọ ẹ ti yòrò ni. Ìyẹn la ṣe ń pè yín ní antichrist. Aṣòdì sí Kristi nìkan ló lè ní ohun tí mò ń sọ yìí. Mi ò sọ̀rọ̀ dáadáa. Aṣòdì sí Kristi ni. So I have spoken. Mi kì í ṣe antichrist o. Mi ò dẹ̀ lè bá ìránṣẹ́ Ọlọ́run kankan sọ̀rọ̀ lẹ́yìn kí n preach yìí. Tó bá ti gbọ́ ni, àlàáfíà ni fún yín. Orúkọ mi ò yí padà. Baba Confirm JP ni. Ẹ jẹ́ ká fi àwọn ohun tá à ń sọ yìí ká fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́.
tó pé ayé àwọn èèyàn ń bàjẹ́ gan Nàìjíríà o. Ẹ share fídíò yìí ká fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, God bless you.